Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Ajibala kò ní akẹ́bàjẹ́ bá sọ̀rọ̀ bọ́ ìyá alẹ́kọ̀tọ́ látọ̀rí màmá gbogbo ìyá bèbè máa ń lè múra bá ìyá alẹ́kọ̀tọ́ máa ń lè wà sí bọ́ọ̀bọ́ mọ̀dà skimẹ̀ máa ń lè múlẹ̀. Ọlọ́gbọ́n yìí yẹn kẹ́ bàjẹ́ àbí mẹ́rin. Aláwọ̀dé mi máa fọ́ náà, orí máa fọ́ náà ní o. Aláwọ̀dé mi máa fọ́, olórí máa fọ́ náà jẹ́. Wọ́n ti alẹ́lẹ́ náà lọ làbí. Ọ̀rẹ́ sí àbórí jíjẹ́, olè dáwọ́ orí ìṣẹ́ ìrọ̀. Ìbàṣẹ́ àkùnrin. Ẹlẹ́dàá wà sọ́wọ́ ṣùgbọ́n ìyá mọ́tò barista lókè màmá ò ní gbà jùlọ màmá ò ní gbà bá sọ ìyá dòdò lọ́nà oníbọ̀ ìyá bọ́lọ́sà di arẹwà rẹ̀ ìyá bọ́lọ́sà di arẹwà rẹ̀ màmá ò ní gbà lábẹ́ ojúlọ. Ayaláyìnwó láre, ayaláyìnwó láre, ayadéyẹmí lè léyìí, ayadébí èsì ni, àmà tí ò nígbà. Àjíbọ́lá Pasuma ọ̀gá sí òrùsẹ̀. Màmá bàbá àgbẹ̀ bá ṣe. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe, there's exactly everything. Gua TV, click on it, you see a subscribe button, click on the subscribe button. That's so, and if you have a big show coming up, any event, you can call us.